ẹ̀yin tèmi báyìí ni ayẹyẹ òkú ìyá Mercy Aigbe bó ṣe lọ. Àwọn òṣèré jàǹkànjàǹkàn nínú Nollywood Yorùbá àti ti elédè Gẹ̀ẹ́sì ò ní wọ́n ya wá síbi ayẹyẹ ọ̀hún. Ọmọ olóòkú náà òun náà lè rí yìí, Mercy Aigbe. Ẹ wo àwọn ilé ìmọ̀ fashion tí wọ́n bá ń sọ̀rọ̀ ni pé àwọn tó mọ fashion Mercy Aigbe ó wà consistent. Bẹ́ẹ̀ ni kò sí pàtí tẹ̀ tí rí Mercy Aigbe ó máa wà stand out ni. Colour combination aṣọ tí Mercy Aigbe bá wọ̀ gan ẹ wò top notch ni. Bẹ́ẹ̀ ni ṣe làwọn èèyàn ò mọ̀ jíwò lẹ́mọ̀ wò pé bó lọ́mọ ṣe dá báyìí, bó lọ́mọ ṣe rẹwà báyìí, bó lọ́mọ ṣe dùn tó báyìí. Mercy Aigbe ó ń try nínú káwọ́ṣọ, ó ń try tiẹ̀ gan kọ́. Bẹ́ẹ̀ ni gbogbo pàtí tẹ̀ bá ti rí Mercy Aigbe báyìí ó mọ nǹkan tó fit pàtí tó bá lọ at a particular time. Ó mọ irú aṣọ tó yẹ kó wọ̀ lọ síbẹ̀. In fact ó ń try gan. Ọmọlóòkú òun náà lè rí yìí. Abẹ́ẹ̀rí òun náà ti wà ní níbi ayẹyẹ ọ̀hún. Ṣe ló ń lọ káàkiri tó ń kí àwọn èèyàn lọ́tún lọ́sì, tó ń kí wọn lọ́tún lọ́sì. Abẹ́ẹ̀rí ẹ wo bọ́mọ ṣe dùn, ẹ wo bọ́mọ ṣe fine, ẹ wo bọ́mọ ṣe nà. Ẹ wo Ọlọ́run ó kàn lè fi sùúrù dá arábìnrin yìí ni. Ẹ wo ojú, ẹ wo gbogbo ẹ ṣe dúró déédéé lára rẹ̀. Ẹ wo ọmọlóòkú. Abẹ́ẹ̀rí àwọn òṣèré jàǹkànjàǹkàn wọ́n ti ń gborí wọlé. Eniola Badmus náà òun náà la rí yìí, èyí tó náà ti gborí wọlé síbi ayẹyẹ. Ẹ wo òní Mercy Aigbe náà lẹ́tún rí, ọmọ rẹ̀ náà lè rí yìí. Eniola Badmus òun náà lè rí láàrin àwọn èèyàn tó náà lọ káàkiri tó ń kí àwọn èèyàn. Abẹ́ẹ̀rí ẹ wo aṣọ tó náà wọ̀. Ẹ wo kọ́lọ̀ ìtì ẹ̀ ti fine jù, kí ló dé. Ẹ wo bó ṣe ń taná, bí gbogbo ẹ̀ ṣe ń yọ. Abẹ́ẹ̀rí Eniola Badmus òun àti Fẹ́mi Adébáyọ̀ òun náà lè rí yìí, èyí tí wọ́n hug ara wọn tí wọ́n ń kí ara wọn. Òun àti Mercy Aigbe náà lè rí yìí. Ẹ wo gbogbo wọn ṣàpọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí fídíò náà ètò ń lọ ní orí fọ́nrán mi. Àwọn méjèèjì náà jọ ń sọ̀rọ̀. Ẹ wo bí ojú Mercy Aigbe ṣe ń taná. Ẹ wo bójú ṣe ń taná, olójú wáṣewáṣe, bí gbogbo ẹ ṣe ń ṣe kíni, bí ṣe ń ṣe kámi. Ẹ wo bí wọ́n ṣe pọ̀ tó. Àwọn òṣèré jàǹkànjàǹkàn mélòó la fẹ́ kà. Kẹ́mi Kóredé òun náà lè rí yìí, mélòó la fẹ́ sọ. Abẹ́ẹ̀rí gbogbo wọn lè rí. Fẹ́mi Adébáyọ̀ inú rẹ̀ dùn, gbogbo wọn ń pàdé ara wọn, wọ́n ń yọ̀, inú wọn ń dùn. Abẹ́ẹ̀rí nǹkan báyìí, àní mélòó la fẹ́ sọ. Àwọn òṣèré èyí tó wá síbi ayẹyẹ yìí kì í ṣe díẹ̀. Abẹ́ẹ̀rí Kiki náà ní òun náà ṣe kíni, ó múra àti lọ síbẹ̀. Ẹ rí òun náà máa wọ ọṣẹ bá. Abẹ́ẹ̀rí ẹ wo aṣọ tó náà wọ̀, kí ló dé. Ẹ wo kọ́lọ̀ yìí, combination kọ́lọ̀ yìí ó ti lọ wà pa jù. Ẹ wo náà, ẹ wo style tó fi aṣọ títí ẹ̀ náà rán. Kí ló dé. Ọmọ ló dùn tó yìí, ọmọ ló dáa tó báyìí, kí ló ṣẹlẹ̀ gangan. Ẹ wo kò tán síbẹ̀ o. Abẹ́ẹ̀rí la bá tún rí Debbie Shokoya náà. Òun náà ò gbẹ́yìn níbi ayẹyẹ yìí. Ẹ wo aṣọ tó náà wọ̀. Kí ló dé. Abẹ́ẹ̀rí nǹkan. Ẹ wo ojú tó náà. Ẹ wo bí gbogbo ẹ̀ ṣe ń taná. Ẹ wo bí gbogbo ẹ̀ ṣe ń tan. Ẹ wo skin bó ṣe ń ké. Ẹ wo skin bó ṣe ń taná. Ẹ̀yin náà ẹ wo aṣọ tiẹ̀ náà, ẹ wo style tó fi rán. Ó dàbí pé gbogbo àwọn tí wọ́n wá síbi ayẹyẹ yìí ṣé ni wọ́n kanlẹ̀ lọ wá special designer tó design aṣọ wọn. Kí ló dé. Ẹ wo àwọn styles oríṣiríṣi èyí tí wọ́n gbé wọlé. Ẹ wo ẹ̀yin náà kúkú mọ̀ wípé over sabi aunty kò sí. Òun àti Mercy Aigbe àti Queen Mother kò sí. Ẹ rí wọn papọ̀. Àwọn náà ti múra báyìí. Abẹ́ẹ̀rí wọ́n ti múra nílé, wọ́n ti ń lọ. Ẹ wo aṣọ tó náà, ẹ wo style tó náà fi rán. Kí ló dé. Ìyá eré kan báyìí. World best wa òun lẹ̀ ń wò yìí. Abẹ́ẹ̀rí òun náà bó ṣe rọra ń ṣe, tí ń díjú, tí ń rẹ́rìn. Ọmọ ló dùn tó bá, ọmọ ló dáa báyìí. A ní pàtí ìṣe àjọrọ̀ kì ẹ̀ náà. Ayẹyẹ yìí
àwọn ọ̀rẹ́ ìyàwó òun náà ti ṣe kíni ó ti wà ní ibi ayẹyẹ náà báyìí ló ń jó sọ́tún ló ń jó sósì abẹ́ẹ̀rí pẹ̀lú wine lọ́wọ́ ẹni ẹlẹ́ni orí ẹ̀rí abẹ́ẹ̀rí nǹkan ó bá sábí àǹtí ó bá sábí gangan ni ẹ wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé pàtí yìí kò tí ì pé tá a bá ti rí olórí oko bámbam àwọn nìyẹn olórí oko bámbam ìyẹn Queen Mother ti wà kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan abẹ́ẹ̀ ráwọn náà ẹ wo aṣọ ẹ wo bó ṣe ń tanná ẹ wo bó ṣe ń jò ṣẹ́rí stylist Ìyábọ̀ Òjó ẹ wo mo gbé fún ọ ń try kí ló dé ẹ wo bí wọ́n ṣe combine lace náà ẹ wo bó ṣe combine ẹ wo bó ṣe jáde ẹ wo bí gbogbo ẹ ṣe fitting ẹ wo bí gbogbo ẹ ṣe set ẹ wo jewelries tó wọ̀ gan kí ló dé àwọn eléyìí ń wọṣọ àwọn eléyìí mọ fashion abẹ́ẹ̀rí àní pátí tán bá ti ń ṣe tí ò bá ti sí Ìyábọ̀ Òjó ń bẹ ẹ wò kákan sọ pé wọn ò tí ì ṣe pátí ọ̀hún ní Èkó yìí o Ìyábọ̀ Òjó kan Èkó kan ni bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀rí àwọn náà ti gbórí wọlé báyìí ẹ wo aṣọ tí Ìyábọ̀ Òjó náà wọ̀ wá síbi ayẹyẹ yìí òun àti mánéjà Davido òǹlẹ́rìí yìí o logistic manager rẹ̀ òǹlẹ́rìí yìí abẹ́rẹ́ ó náà sọ wípé kí Queen Mother lélẹ́yìí Queen Mother ò lè lọ o àfi tá a bá jọ ya fọ́tò òun náà lẹ́rìí yìí inú ẹ̀ dùn bó ṣe rí Ìyábọ̀ Òjó ẹ wò bó náà ṣe bí Ìyábọ̀ Òjó ṣe ń rẹ́rìn bó ṣe rọra ń smile ẹ̀yin náà wo eyín ẹ̀ gan lásán eyín ẹ̀ ó lè pa àyàn abẹ́rẹ́ bójú ṣe ń taná bí eyín náà ṣe funfun òun ló ń kí àwọn èèyàn tẹ́rí tó ń kí àwọn èèyàn lọ́tún lọ́sì yìí ẹ wò níbi ayẹyẹ yìí àwọn èèyàn wọ́n turn up fún Mercy Aigbe gbogbo àwọn òṣèré jàǹkànjàǹkàn nínú Nollywood òun ni wọ́n ṣe kíni òun ni wọ́n wá síbi ayẹyẹ òkú ìyá Mercy Aigbe abẹ́ẹ̀rí àtọkọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ gbogbo wọn pátápátá òun ni wọ́n wà níbi ayẹyẹ yìí tí wọ́n wá yẹ sí Ìyábọ̀ Òjó òǹlẹ́rìí yìí èyí tí ń jó tínú rẹ̀ ń dùn tí olórin tó kàǹkì tó ń pariwo Ìyábọ̀ ó ti ń bọ̀ ìyá Queen Mother kan báyìí the latest glamour ni wọ́n ń kí Ìyábọ̀ ló ń kí jómọ́lẹ̀ nínú rẹ̀ ń dùn abẹ́rẹ́ bọ́ ṣe ń nà lówó ní gbogbo wọn hélẹ̀ nínú wọn dùn wípé Ìyábọ̀ Òjó làwọn rí ibi táwọn ilé bá ti wà pàtí táwọn bá ti wà kò sí dull moment o abẹ́ẹ̀rí nǹkan ibi tó ti ń jó Tóyìn Abraham òun náà ló wá ṣe kíni òun náà ti yọjú wá over sabi àǹtí àwọn méjèèjì lójú agbo àwọn tó wà láàrin nǹkan àwọn gan mọ̀ wípé àwọn èèyàn rèé àwọn èèyàn ló wọlé dé abẹ́ẹ̀rí ráwọn méjèèjì bó ṣe ń ṣe wò ẹ jẹ́ ń fi yín kalẹ̀ kẹ́ ẹ wo ara tí àwọn méjèèjì dá níbi ayẹyẹ yìí.
abẹ́ẹ̀rí nǹkan báyìí ẹ wo ẹ ṣáàjẹ́ ká mọ̀ ṣe dáadáa. Mercy Aigbe akíọkíọ ọmọ rẹ òní ó gbẹ̀yìn ìwọ náà láṣẹ Èdùmàrè. Bó bá tún ṣe ń lọ àtúmọ̀ ọmọ wa fún yín ní ọlọ́kan òjọ̀kan. Tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí èyí tẹ̀yin ṣe alábàápàdé fídíò wa ẹ má gbàgbé láti subscribe sí channel wa kẹ́sì máa bá wa comment ẹ má bá wa share ẹ má bá wa like gbogbo bá a ṣe ń ju àwọn videos wa ire o.